dédé àsìkò ní gbogbo ibi tí ẹ ti gbọ́ mi lílé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ní ayérayé nínú àwọn ọ̀run, a dúpẹ́ fún àánú tí ẹ fi jẹ́ kí a rí ọjọ́ ìṣẹ́gun tó gbẹ̀yìn nínú oṣù kọkànlá. A dúpẹ́ òjò òjò rọ̀ lẹ̀ fi mu ṣùgbọ́n fi àánú dá wa sí. Gbogbo ìyìn àti ọlá ni fún orúkọ yín o. Ọ̀rọ̀ náà tí a ò gbọ́ lónìí kó ṣe ayé àti ọkàn wa níre, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, àti pé ní gbogbo ọ̀nà wa kí ẹ̀yin wo wa kẹ́ ṣẹ́gun fún wa nílé lóko lẹ́yìn odi ní gbogbo ibi tí a bá dé kí a rí ìṣẹ́gun gbà, torí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ owó olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kọkànlá. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé kọ́kọ́rọ́ sí agbára àtòkè wá. Àkọ́sórí wa ni a mú nínú ìwé Gàlátíà orí ìkarùn-ún ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Gàlátíà orí ìkarùn-ún ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n tí ó kà báyìí pé bí àwa bá wà láyé sí ipa ti ẹ̀mí, ẹ jẹ́ kí a máa rìn nípa ti ẹ̀mí. Bíbélì kíkà wa ni a mú nínú ìṣe àwọn àpọ́stélì orí ìkejì ẹsẹ̀ ìkíní dé ìkẹrin. Ìṣe àwọn àpọ́stélì orí ìkejì ẹsẹ̀ ìkíní dé ìkẹrin tí ó kà báyìí pé nígbà tí ọjọ́ Pẹ́ńtíkọ́sì sì dé, gbogbo wọn fi ọkàn kan wà ní ibì kan náà. Lójijì ìró ti ọ̀run wá gẹ́gẹ́ bí ìró ẹ̀fùfùlẹ̀lẹ̀ líle, ó sì kún gbogbo ilé níbi tí wọ́n gbé jókòó. Ẹ̀là bíi ti aná sì yọ sí wọn, ó pín ara rẹ̀ sí orí wọn, ó sì bà lé olúkúlùkù wọn. Gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́, wọ́n sì bẹ̀rẹ̀ sí fi èdè mìíràn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀mí ti fún wọn ní ohùn. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́n tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Agbára Ọlọ́run kì í wá ní pọ́kú lówó ẹ o. Mo rántí pé mo bẹ Ọlọ́run láti fún mi ní agbára láti ṣiṣẹ́ ìyanu, ó sì dáhùn. Bẹ̀rẹ̀ níbi tí Jésù ti bẹ̀rẹ̀. Inú mi dùn, mo rò pé mo máa ṣe iṣẹ́ ìyanu àkọ́kọ́ bíi ti Jésù bí ó ti ṣiṣẹ́ ìyanu ni. Àfi ìgbà tí Olúwa tọ́ka Mátíù orí ìkẹrin ẹsẹ̀ ìkejì fún mi, níbi tí Jésù ti bẹ̀rẹ̀ ààwẹ̀ 40 ọjọ́ àti àdúrà. Bí o bá fẹ́ agbára láti ọ̀dọ̀ Ọlọ́run alágbára, o gbọ́dọ̀ ṣetán láti ṣẹ́gun ẹran ara nígbà tí a bá darí rẹ láti ọwọ́ ẹ̀mí tí kì í ṣe ara. Lẹ́yìn náà Ọlọ́run lè fi ọkàn tán ọ pẹ̀lú agbára. Bí ààwẹ̀ bá di kò ṣeé má gbà fún ọ, àdúrà gbígbà, bíbélì kíkà àti ìwà mímọ́, a jẹ́ pé o jẹ́ ẹni tí Ọlọ́run yóò wò láti fún ní agbára àtòkè wá nìyẹn. Nígbà tí mo bá ń sọ̀rọ̀ nípa ìwà mímọ́ àti gbígbé lékè ẹsẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn àṣírí agbára mi pàtàkì, àwọn ènìyàn yóò rò pé mò ń ṣe àmọ̀fin ni o. Ṣùgbọ́n nígbà tí o bá ka Hébérù orí ìkíní ẹsẹ̀ ìkẹsàn, ìwọ yóò rí pé o gbọ́dọ̀ fẹ́ràn òdodo kí o sì kórìíra ẹ̀ṣẹ̀ kí Ọlọ́run lè fi òróró yàn ọ́. Paul àpọ́stélì sọ nínú ìwé Kọ́ríńtì kínní orí ìkẹsàn ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n pé òun mú ara òun wá sábẹ́ ìtẹríba. Ó tún wí pé òun máa ń gbààwẹ̀ nígbàkúgbà. Ìwé Kọ́ríńtì kejì orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Kí ni àyọrísí gbogbo èyí? Iṣẹ́ àwọn àpọ́stélì orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkọkànlá dé ìkejìlá sọ pé nígbà tí àwọn ẹ̀mí òkùnkùn rí gèlè rẹ̀, wọ́n sá agbára nìyẹn. Nígbà tí mò ń gbààwẹ̀ tí mo sì ń ṣe àtẹnumọ́ ìwà mímọ́ lójoojúmọ́, mo mọ ohun tí mò ń ṣe o. Mo rí àyọrísí rẹ̀ nínú ayé mi nítòótọ́. Nítorí náà ni n ò ṣe ní dẹ́kun. Ní àìmọye ọdún sẹ́yìn, ìpéjọpọ̀ ìhìnrere kan, àwọn ọkùnrin olókoòwò jákèjádò pè mí láti wàásù lórí ìfòróróyàn ọ̀tun. Nígbà tí mo parí ọ̀rọ̀ sísọ, mo ní láti yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ wọ inú ọkọ̀ mi nítorí gbogbo àwọn ènìyàn tí wọ́n fẹ́ fi ọwọ́ kàn mí. Arákùnrin kan wà tí ó sáré tètè bá mi pẹ̀lú aṣọ ìnùjú rẹ̀ ní ọwọ́ rẹ̀. Orí bá ṣe o, ó débi ọkọ̀ mi o. Ó fi aṣọ ìnùjú rẹ̀ nu ara ọkọ̀ mi kí a tó lọ ní ilé rẹ̀. Ọmọdébìnrin kan ní ẹ̀mí òkùnkùn débi pé ọkùnrin 6 kò lè dì í mú. Ó dé ibi ìṣẹ̀lẹ̀ náà, ó sì fi aṣọ ìnùjú náà kan ọmọbìnrin náà lára. Ara rẹ̀ sì padà bọ̀ sípò. Bí o bá fẹ́ irú agbára yìí, o gbọ́dọ̀ ṣetán láti san iye rẹ̀. O gbọ́dọ̀ kọ́ láti fi ẹran ara rẹ sábẹ́ ìtẹríba. Ọlọ́run yóò sì fún ọ ní agbára láti ṣe àwọn ohun ńlá fún òun. Kókó ọ̀rọ̀, o gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní fi ọkàn sí àwọn ohun ti ẹ̀mí lékè ohun ti ara bí o bá fẹ́ agbára Ọlọ́run nínú ayé rẹ.
kì í dùn kó pọ̀, ṣókí lọ́bẹ̀ oge. Nígbà tí a máa pàdé lọ́la, pàdé wa bí oyin. Ó dàbọ̀.